ẹlẹ́dàá mi gbà mí o má jẹ́ ń fẹ́ ni tó mi àkóbá mi má jẹ́ ń fẹ́yàwó tó mi àdáyé mi rú má jẹ́ ń fẹ́yà tó mi àrán mi lọ́rùn. Àgbọ̀nsalẹ̀ àrírè bá ní jẹ́ àrírè bá ní jẹ́ àgbọ̀nsalẹ̀ àrírè bá ní jẹ́ àgbọ̀nsalẹ̀ àrírè bá ní jẹ́ àbọ̀ ìyá lásán. Hello, yeah. Bímbọ́. Mo ní gbogbo ilé. Gbogbo kí ni? Ilé tó ṣe. Àgbọ̀ ọmọ yín ni. Àgbọ̀ ọmọ tèmi. Stout. Nígbà tí wọn kò stout ní pé lẹ́yìn béèrè lọ́wọ́ mi. Àmọ̀ràn bí ni Ọ̀yọ́ ni Yorùbá máa ń pè nǹkan bẹ́ẹ̀ náà. Bímbọ́. Tó bá tiẹ̀ fẹ́ mu ọtí, wá wo onílé wà mu ọtí, ó tún ní sìgá tó tún fi sí. A responsible housewife ń behave bó ṣe ń behave yẹn. Ṣé wàá pa? Anyway, Bímbọ́ mi ò báyìí wá. Mo fẹ́ rí ẹni ṣe àlè wọlé. Mo gbọ́rọ̀ yìí, important ẹ̀ tí máa ń wọlé bá sọ̀rọ̀. Ó ṣe gbé èèyàn ni máa ń wọlé lọ rí bẹ́ẹ̀ yẹn. Ṣé màá àwọn èèyàn gidi tán important, àwọn èèyàn tó wà òkè. Ṣé mọ̀ ni mo kàn lè náà lè dé tọ́kàn lè ní pé kí n tẹ̀lé àwọn wọlé tí mo tẹ̀lé wọ wọlé bẹ́ẹ̀ yẹn. Kò sẹ́ni tí nǹkan rẹ̀ lè ń bẹ wá wẹ́ sọ fún sọ́nù ìrẹ̀kẹ́yẹ́ kí n máa gbọ́. Anyway, Bímbọ́, ọ̀rọ̀ ìwọ àti ọkọ ẹni fẹ́ sọ sí. Kí ló ń bọ́ ìfiṣe fún ẹ? Sọ́kàn mi, kí ló ṣe fún ẹ tó ń fìtìná tiẹ̀? Tó jẹ́ kó gbádùn ní ayé ẹ̀? Tó yẹ pé ojoojúmọ́ ìjà ni wàhálà ni. Ọ̀rẹ́ ọkọ mi tẹ́ jẹ́ ní ìjẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín. N bá sọ pé yẹ kẹ́ ẹ ro ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ kẹ́ máa fi ọpọlọ gbélẹ̀. Kò yẹ bẹ́ẹ̀ yẹn kẹ́ máa ẹ má kàn máa sọ̀rọ̀ ṣá bí ẹ má kàn sọ̀rọ̀ ṣá bẹ́ẹ̀ ni pé ọkàn sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ bí òmùgọ̀ bí ẹni tó rí ẹ ò pé bí ẹni tí nọ́mbà 6 ẹ ò correct bẹ́ẹ̀ lè yẹn sọ̀rọ̀ yẹn náà kì í dẹ́ kí mo fi bú yín o bó ṣe rí gangan nìyẹn bẹ́ẹ̀ kẹ́ máa ro nọ́mbà 6 yín kẹ́ tó sọ̀rọ̀ ẹ má fi làákà ìgbọ́rọ̀ kalẹ̀ ẹ ṣáà ti wà 25. Bímbọ́, jẹ́ kí n sọ kíní kan fún ẹ o. Rántí pé bójú ṣe rí kọ́ yìí o tàbí jobi lọ́jà ẹ̀dẹ́ o. Ṣọmọ àti rọ́ọ̀mù gọ́gùn ẹ kò sẹ́yìn mí o. Èmi mọ nǹkan tí mo sọ fún mo bí ṣe pa fún ẹ̀dẹ̀ tó tí mo pa fún ẹ̀dẹ̀ tó fi di bó fẹ́ ẹ. So èmi kọ́ ló yẹ kó treat báyìí o. Ẹ ló kí lorúkọ ẹ sórí gbogbo ètò ìdérí ẹ tó bẹ̀rẹ̀ sí ní pààlọ́ lé mi létí ẹ tó bẹ̀rẹ̀ sí ní pààlọ́ tó ń tafẹ́ lé mi lórí yẹn mi ò rí sí o kò yẹ kọ́kọ́ lọ tonú lé ẹ náà kó tó wá tòde onílé kò yẹ má ru ẹrù ẹlẹ́rù àfàtì ẹ lọ́wọ́ o ti gbọ́. Mo wá rí i pé orí ìwọ gan ò pé mọ́ mo rí i pé orí ẹ ò pé torí tiẹ̀ bá pé ni ìwọ ni máa bá ìrìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Look Bímbọ́, it does not cost me anything to throw you out of this house. tó ṣòro àwọn ọ̀rẹ́ ọkàn tó sọ yẹn wà láì ò tó bẹ́ẹ̀. Èmi. mẹ́tàlá ẹ̀ 14 yẹn 15 yẹn 25 ẹ̀ tó bẹ́ẹ̀ wà lé mi jáde ilé ìdájọ́ ṣé inú ilé ẹ ni mo wà bínú ilé ọkọ mi ó gọ̀ pẹ̀lú àlàyé. Nínú ilé yìí ó gọ̀ orí ò lè pé ìwọ ló sì wọ ọmọ ìjàtì àti aṣẹ́wó ọmọ gọ́tà jàtìjàtì. wo tètè máa wá lọ torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé lẹ́nu ẹ̀ ń dàbí ìgbà kéèyàn ṣí ilé ẹ̀já lẹ̀ ọmọ kẹjà ti pẹ́nu fíríjì kó ti wá bàjẹ́ kí nípa múná lọ ọmọ bó ṣe márùn ẹjọ́ ẹ máa lọ torí ẹjọ́ ẹ máa lọ. wà á bá mi tó wà á lè rọ́ mi mọ́ ní tíọ̀tì. alágídí tálíkà tó lágídí kò ráyé wà o kò lágídí fún olówó tó fẹ́ fi establish agídí ẹ̀ stupid man fẹ́ fọ́gbọ́n ìfẹ́ lò life ó rí bó ṣe rí ọlọ́run ló mọ̀ ọ́rùn kíní tó ń lò gbogbo ẹrú ẹ̀ kọ́ ọ̀run gbà ọ́ ó kọ́ ọ̀run gbà ọ́. ọlọ́pàá láti àná. akọni máa tó ní ìrasọ. Bímbọ́ ìyàwó rẹ yẹn òun ló competition pé ká dílé ìfọjọ́ kan. Bímbọ́ ìyàwó súnmọ́ mi ọ̀rẹ́ mi kí ló ní mo ṣe. ó lè ń dá sọ̀rọ̀ léwu ipò bẹ́ẹ̀ dá lóru kí ló ń dá sọ̀rọ̀ léwu fún. kí n dá sí ọ̀rọ̀ ilé súnmọ́ mi fún ọ̀rẹ́ mi tó jẹ́ pé èmi ni mo fa bí súnmọ́ mi ṣe fẹ́ Bímbọ́ lórí mo dá sí ọ̀rọ̀ léwu. ó dà ẹni sùn ẹ ti máa dúpẹ́ fọlọ́run pé kò sáyà kìlà lọ́nà sí i tó yẹ pé ibà yìí lòun wa kọ́ni ẹ̀ka yóò ṣe lè nípa ẹ̀rẹ́ nìkan kí ló bẹ́ẹ̀ kò sí kò tó bẹ́ẹ̀ mọ̀ ṣe sórí àtẹ́mọ́ ní gómìnà yẹn lẹ́yìn ẹ̀yẹ dá sọ̀rọ̀ nílé mọ́ kí ló ti yẹ kí ní dá sí ọ̀rọ̀ nílé mọ́.
ilé sọ́kàn mi ọ̀rẹ́ tó ní. ok sọ́kàn mi wọ́n bí tí ẹ níta kí n máa rí ẹ to be a single parent ṣàyẹ̀wò kò easy ṣá. easy ara o easy. look èmi gan tí ìyàwó òkú tó yẹ pé ó kàn travel lọ sí abroad ni mo kò easy fún mi èrò Saturday tí máa lò pẹ̀lú àwọn ọmọ mi ní hostel ó máa ń ro mi lójú ni màá ní mo tún lọ mo dádì mọ́mí nǹkan máa ní she's fine gbogbo wàhálà yẹn máa ń wò pé ọlọ́run ọba wọn bó ṣe ṣe nǹkan ẹ̀. òótọ́ ló sọ sórí ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ obìnrin tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yẹn káyọ̀pẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ó ṣe gan kí n ti sá lọ fáwọn ọmọ yẹn ìbejì bẹ́ẹ̀ bá ṣe ń béèrè tọ̀hún ń béèrè bó bá ṣe gbáfẹ́lẹ́ àfi kó ṣe fún kejì ẹ̀ náà ó sòòsù mi àmọ́ ọmọbìnrin yẹn lọ́lọ́run fi ṣe gàrí tíra mi á jí wa láàárọ̀ abami tẹ́kẹ̀ àwọn àbí wọn lọ sí skul tó bá tún di lọ́sàn-án á tún ti wálé àmọ́ wa láti skul á dúró tì wọ́n tí màá fi dé láti ibi iṣẹ́ kó tó wá máa lọ rí lálẹ́ tí ò bá sí ọmọbìnrin yẹn ni ìtàwé ìkọlà máa rí òun kọ́lọ́n ṣàjọ kó bá mi dúró tòun náà kó jẹ́ kóun náà rà láàánú. ọ̀pẹ wọn ti sọ yorùbá ní tí ẹni bá kú ẹni náà ló máa kú mọ́. ẹ̀wọ̀n aṣojú òṣì ń gbà mí ibi ẹni tó ṣe yìí ọmọbìnrin yẹn ṣojú oṣù tó ṣe ọlọ́run mi tó ti wọ́n ó ní kí n yọjú sẹ́ńbì ni èmi náà fẹ́ dé mosque tí n bá kó mosque mo ṣe ń padà lọ síbi iṣẹ́. tó bá kó ibi iṣẹ́ nǹkan. tí n bá ti kó ibi iṣẹ́ ilé ni mò ń lọ. tó bá ti kúrò ní ọ́fíìsì ilé ló lọ. ilé ni màá mú ẹ. gbọ́ àbúrò ìyàwó ẹ̀ tó dé láti London ni alfa ṣó ti padà ní. rí ọmọ kò tí ì padà ṣó lára rẹ. ó wà lára ṣó ti bá mi sọ̀rọ̀ ti bí yẹn fún yòó pé mo bí mo fẹ́ fẹ́ aṣọ mọ̀ ó yẹ kó mọ̀ pé lọ́hùn yẹn ìyá ọkọ náà ló máa ń jẹ wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ jẹ́ kí èmi fẹ́ mo ṣetán láti fẹ́ sílé ìyàwó mi ṣá ti kú tí n bá fẹ́ òun sílé á lè máa help ni kò ní jẹ́ pé mo ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ anybody mọ́. sọkọ mi yá síta jókòó. wá ṣí ọ̀rẹ́ mi. ọ̀lẹ́ ìbẹ̀rẹ̀ mọ̀ sí kò sírọ̀sì pa ọ̀fẹ́ fẹ́yàwó. jòrò pé mò ń ṣeré ni ṣé kí n má fi ìyàwó mi mọ́ ìyàwó mi ti kú ó fún àwọn ọmọdé àgbẹ̀ méjì lẹ̀ fún mi ṣé ní èjì tí mo wà yìí sì wọ́n expect pé mi ètò ní fẹ́yàwó mọ́ kó tó di pé mo dàgbà àbí kò possible náà. síbẹ̀ tí sọ́kàn mi tí o ti níyàwó. ó yà ta ni. ọ̀rẹ́ ìyàwó ẹ Bímbọ́ tó sọ pé ń tọ́jú àwọn ọmọ ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yẹn kọ́ mọ̀ pé ìyàwó ẹ ní ìdàrẹ́lẹ̀ kò sí nǹkan tó bá fẹ́ sílé. ọ̀rẹ́ ìyàwó mi. ṣé o rò pé yẹn lè possible ni kí n mú ọ̀rẹ́ ìyàwó mi tó wá tọ́jú àwọn ọmọ mi tó wá dúró tì mí torí pé ìyàwó mi ṣaláìsí kí n kì í mọ́lẹ̀ kí n máa fẹ́ kí ló rò pé ayé fẹ́ sọ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. jẹ́ kí n analyze ẹ̀ fún ẹ kí ìyàwó ẹ tó kú ló ti wà pẹ̀lú àwọn ọmọ ẹ láti kékeré tó fi dàgbà tó yẹn ìyàwó kú ó tún continue láti máa tọ́jú wọn á gbọ́njẹ fún aláàrọ̀ á ṣoúnjẹ àwọn ọmọ lọ sí school á lọ wọn mọ́ school kíyàwó tó kú wọ́n pè ní mọ́mì ìyàwó kú wọ́n tún continue láti máa pè ní mọ́mì so kí ló kù jẹ́ kó wọlé kẹfẹ́ra yín ó tán kí ló kọ́ pẹ̀lú ẹni tí ìtẹ́nibọ̀dì bá sọ to hell with them ẹni tó ń bá lọ́jà lówó oníwàrú ọjà gẹ́gẹ́ àwọn boys ẹni máa sọ wọ́n ní ọ̀fẹ́ lóhun sókàn mi besides that àbúrò ìyàwó tèmi yẹn mọ̀pára London ni kò dẹ̀ ní láì láti fẹ́ ẹ̀yìn ẹ̀ tí ìyàwó ẹ̀ kù àwọn ìṣòro ẹ̀ kò dẹ̀ lè gbé Nàìjíríà. condition méjèèjì yìí náà lágbára lóòótọ́ àwọn ronú sí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ta ronú sí olóòwò ló sọ máa ronú sí ayé ìṣòro ẹ̀ ṣí ààrẹ ọ̀rọ̀ yọ̀ ẹlẹ́dàá mi gbà mí o má jẹ́ fẹ́ ni tó mi àkóbá mi. Ibo ló
yóò pa kan ó kiri lọ sọ ìkànnù ó gbẹ kẹ̀kẹ́ ó tún ń pè àkùkọ. olówó ẹ mú ó dọjà ó ń ké tọ̀tàn ẹ wá ra náwó ẹ wá ra bùkátà. olówó ẹ mú ó dọjà ó ń ké tọ̀tàn ẹ wá ra náwó ẹ wá ra bùkátà. ó polówó títí ẹnu ẹ̀ fẹ́rẹ̀ bó ìgbà tí ò ta ó bínú gbèjù sọ́jà. ó bínú gbèjù sọ́jà ó bá tiẹ̀ lọ. abo adìyẹ rìn kájà gbogbo ènìyàn rí. olójú kòkòrò débẹ̀ ó bá pé ó dilé. ó pé ó dilé ó dilé ẹ̀. ó gbé délé tán ó dàgbánu dàwónú. adìyẹ dàgbánu tán ó bá fò mọ́ fìtílà. ó fọ́ mọ́ fìtílà tán gbogbo ilé bá gbiná. ilé gbiná ilé jó ó jókè eérú. abo adìyẹ bá bá ọ̀nà tiẹ̀ lọ. ó bá ọ̀nà tiẹ̀ lọ. ó tún forí lé ọ̀nà ilé ẹlòmíràn. olójú kò kúrò dé ó bá káwọ́ mọ́rí. ó ń ké ó ń ké ó ń sunkún ó ń ké ṣọ́ra o fura o ṣọ́ra o abo adìyẹ. ẹlẹ́dàá mi gbà mí o má jẹ́ fẹ́ni tó mi àkóbá mi.